Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Gbogbo ẹ̀yin sisters wa brothers wa mo ń ṣe recording fídíò yìí torí irọ́ tí mo rí pé bọ̀bọ̀ onírọ́ yìí máa ń pa. Ó parọ́ mọ́ Alifulani pé torí Alifulani náà ṣe attack òun l'Amẹ́ríkà. Ẹ jẹ́ gbogbo wa gbọ́ bó ṣe parọ́ náà. Ẹ gbogbo wa ẹ jẹ́ ká jọ gbọ́. Ẹ jẹ́ ká jọ gbọ́rọ̀ náà. Bismillah. Fulani ayé ò ní dá pẹ̀lú ọ̀tọ̀ sọ yẹn. Lórí ọmọ tí wọ́n àtàkì mi náà, ó ní sórí ní Fulani pẹ̀lú ọ̀tọ̀ sọ yẹn. Fọ́ọ̀sì yẹn wà lọ́wọ́ mi. Àwọn Fulani ò ní láti bọ̀ tán rírì. Ṣé rí gbogbo bó ṣe ń ṣe ẹnu tó ń ṣépè fún Alfa Alifulani tó nípa Alfa Alifulani ò ní ṣoríire torí Alfa Alifulani náà ṣe wá àtàkì òun irọ́ ni. Àdàbí tó bá jẹ́ pé torí Alifulani náà ṣe wá àtàkì ẹ̀ ló máa látúbọ̀ tán rí. Búra sí pé torí Alifulani náà ṣe wá àtàkì ẹ̀ ó mọ àwọn ẹni tó ṣe ń gbà yẹn kò ń tiẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ Alifulani rárá náà ṣe àtàkì ẹ̀ ó dẹ̀ ń parọ́. Alifulani gbéṣẹ́ fún ẹ orun ẹṣẹ́ so gbéṣẹ́ fún ẹ kọ́kọ́ bóun ṣiṣẹ́ ó gbéṣẹ́ fún ẹni kò orun ẹṣẹ́ náà àfọ Alifulani orun ẹṣẹ́ ìwọ ló nu ẹnu sí tó kọ ẹ ń bẹ ó wá ń parọ́ mẹ́ni ẹlẹ́ni ó wá ń gbẹ́ni ẹlẹ́ni ṣépè pé torí títí ẹ náà ṣe àtàkì ẹ òpùrọ́ ni ẹ gbogbo èèyàn ti mọ̀ ẹ lópùrọ́ yé parọ́ mọ́ kò ń ṣe torí Alifulani náà ṣe àtàkì ẹ ó mú ẹni tó ṣẹ́ ń gbà yẹn tó fi àtàkì ẹ yé parọ́ má fa Alifulani ẹgbọ́rọ̀ tó ń pa kí n pojú ètò dé salamu alaikum warahmatullahi wabarakatuh. Fulani ayé ò ní dá pẹ̀lú ọ̀tọ̀ sọ yẹn. Lórí ọmọ tí wọ́n àtàkì mi náà, ó ní sórí ní Fulani pẹ̀lú ọ̀tọ̀ sọ yẹn. Fọ́ọ̀sì yẹn wà lọ́wọ́ mi. Àwọn Fulani ò ní láti bọ̀ tán rírì. Fulani ayé ò ní dá pẹ̀lú ọ̀tọ̀ sọ yẹn. Lórí ọmọ tí wọ́n àtàkì mi náà, ó ní sórí ní Fulani. Onírọ́.